ọmọ night club sexy lady Adéṣẹ́wà got my baby Aramide Abíọ́lá ẹ máa sọ̀rọ̀ pààyàn sáré gbéṣẹ́ sáré gbogbo ọmọ night club owó lówó ọmọ náà wò owó ṣìkò láti China ọbẹ̀ tó dùn ọbẹ̀ yìí. ẹja wọn sọ mí ní màkàrónì ọmọ mi jẹ. Bóyá bí ilẹ̀ fẹ́ ẹ̀jẹ̀ kó wà fẹ́ yẹ̀ lórí ọmọ yẹ̀ ẹ̀jẹ̀ kó bà lórí. Bóyá bí ilẹ̀ fẹ́ ẹ̀jẹ̀ kó wà fẹ́ kọ́kọ́ lórí ọwọ́ ẹ̀jẹ̀ kó bà lórí. Bí ilẹ̀ fẹ́ ẹ̀jẹ̀ kó wà fẹ́ lórí ọwọ́.
ìṣọmọ ẹ̀ mímú kúkú ní pé fún lẹ́ǹkan. I don't test those before. Classic. Hello. Hello Biola. Kẹ́mi. Báwo ni? Mo wà okay. Ibo ló wà? Mo wà ní club kan ní Adédọ̀tun relaxation garden. Àwọn guys kan dẹ̀ fọ́lé sí wọ́n dẹ̀ wà alright. So mo fẹ́ kẹ́ bá mi bẹ̀ sí. Kí ló ń ṣe lọ́wọ́? Wo, èmi ṣe ṣàwàtọ̀ ni. Mo fẹ́ rest, mo fẹ́ sùn. Irú ohun wo nìyẹn? Ọlọ́run jẹ́ kó sùn níjọ́ tí ayọ̀ ẹ bá máa pẹ́ ọ̀rẹ́ tètè kó dress up sí kó bá mi club. Bọ̀ ṣé rí lè wọ̀ tẹ̀ṣà? Fún ni ó yẹ kó mọ̀ pé kí n tó lè gbé fóònù kí n tó pè é máa ti size wọn up ó ṣú ọ̀bà jẹ́. Ó dà ṣó ti para mi dé. Mo ti pè é náà máa bá wa ń bí sìn bóyá kíá ni mo mọ̀ pé ìmúra ẹ̀ máa ń fẹ́ kó bá mi bí sìn. Mo ń bọ̀ sìn máa jọ ẹ lójú. Bẹ́yìn ṣe ń wọlé pẹ̀lú àwọn ọ̀rẹ́ yín ni mo ti notice mi. But angle tí mo jókòó sí lè rí mi. Àbí rẹ̀. Mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn ladies ẹ̀jọ̀ wọlé yẹn. Okay. Gbà tí mo size wọn up mo rí wípé olóòórùn ni wọ́n ẹ má bínú mi ní pé wọ́n rùn as in wọn ò le tó yín wọn ò touche wọn ò mara mú mi mọ nǹkan tí ẹ̀ ń wá lọ́dọ̀ irú wọn. Anyway bí tí èèyàn bá ga dé ni èèyàn máa ríran mọ́ nígbà tẹ́ bá rìn síbi tí irú àwa ìwà ó ṣe ṣe kẹ́ má rí wa. Ìdí nìyẹn tí mo fi make èmi àti àwọn ọ̀rẹ́ mi available fún ẹ̀yin àtàwọn ọ̀rẹ́ yín. That is if you don't mind. Ẹ wo àwọn girls. Tí mo bá gbọ́ ẹyé ìwọ àtàwọn ọ̀rẹ́ méjì fún àwa mẹ́tẹ̀ẹ̀ta. Absolutely. Orí ìwà òpin ni a ti ṣí èrè ni a ṣí èrè àmọ́ nǹkan tó tọ́ sí wa ni èyí wà pa ẹ wà alright. Ẹ̀yin girls ẹ kí uncle. Hello. Ẹ máa bọ̀. After you. Oya kí ló dé yìí o ẹgbẹ́ àṣà àní kí ló dé yìí o lórí ẹgbẹ́ àṣà ẹgbẹ́ tuntun sọ́kọ́ yọkọ̀tọ̀ ẹgbẹ́ tuntun sọ́kọ́ yọkọ̀tọ̀ ìjọ tí ó dá ìyájú mi sílẹ̀ ìyájú sábúrò ṣàwọlé ẹlẹ́jẹ̀ tuntun. Àní kí lélẹ́yìí o ẹgbẹ́ àṣà kí lélẹ́yìí o lórí ẹgbẹ́ àṣà ẹgbẹ́ tuntun ṣọ́dọ̀ lọ́kọ̀tọ̀ ẹgbẹ́ tuntun ṣọ́dọ̀ lọ́kọ̀tọ̀ ìjẹun tí ó dá ìdájú bí sílẹ̀ ìwé fi ṣàtúnrọ̀ ṣàbàlẹ̀ ẹgbẹ́ tuntun. Ìjọba níjó sàkéwé yóò ọdún tí gbówó dé sàkéwé àròdàyọ̀ bọ̀bọ̀
You can be me solo, you can be me Sandra, you can be me Sanedina. Without money, nothing can be done. Sake you aso, sake you aso, sake you aso, sake you aso. Agbára mi kò sí Ọlọ́run. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní kàn ẹ́ ọpẹ́lọpẹ́ $1,000. Kẹ́mi mo ṣe mo dúpẹ́ tó ga o kó mọ̀ pé mi ń tèmi tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sígbà tó pè mí tí mi ò wà available jọ ń torí Ọlọ́run ọ̀rẹ́ mi anytime any day I'm always available. Lest I forget nígbà tá à ń jólẹ̀ kan ẹ̀ agbódò adé pè mí o ó pè ẹ́ ó pè mí náà. Ẹ wò ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ agbólú ajé lẹ̀ mi báyìí ká bá business táwa ṣe ń báyìí tábà dé yàrá àyànjú ọ̀rọ̀ agbólú ajé náà. Hey girls, Linda. 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 Ṣé wọn all right? Mo guess pé ẹ ti ṣetán láti lọ àbí? Yeah, àti ready. Oh yeah, guys. For sure. Yeah. Oh, no more. You find you later. Hello, vamos. You can be Miss Sodo, you can be Miss Africa, you can be Miss Nigeria. Without money, nothing can be done. You can be Miss Sodo, you can be Miss Africa, you can be Miss Nigeria. Without money, nothing can be done. I'ma get you pretty, baby. I'ma get you pretty. I'ma get you pretty. I'ma get you pretty. I'ma get you pretty, baby. I'ma get you pretty. Agbára mi kò sí Ọlọ́run. I'ma get you pretty, baby. I'ma get you pretty. Agbára mi kò sí Ọlọ́run. I'ma get you pretty, baby. I'ma get you pretty. Agbára mi kò sí Ọlọ́run. I'ma get you pretty, baby. I'ma get you pretty. Ṣé torí tiwa lẹ ṣiṣẹ́ gbogbo fàájì tó tó yìí? Mélòó ni gbogbo ilé ẹ tí ì rí kankan ẹ sì máa jẹ ayé tó máa sun yín ẹ máa ṣe fàájì tẹ ṣe rí nbílẹ nìyá. Kí ni hey? Kí ni hey? Mo ti sọ fún ẹ pé kò sí nǹkan kí nǹkan tó fẹ́ tí mi ò ní ṣe fún ẹ. Ó sì jẹ́ ìyẹn. Ẹ wá gbọ́ o mo fẹ́ lè sọ pé láti jọ́ tí wọ́n ti bí mi ní tí ìjẹ́rú ayé báyìí rí. I'ma get you pretty. I'ma get you pretty. I'ma get you pretty. Ẹ jọ torí Ọlọ́run ẹ̀yin girls ṣe ṣú ọ̀pẹ ìjọ ara yín gan-an. Ẹ máa ṣe mí tẹ́ ẹ̀ bá rẹ̀ ìjọ ara yín tẹ́ ẹ̀ dẹ̀ sọ̀rọ̀ o. A fẹ́ enjoy ara wa pa ni. ẹ wá ẹ má tìjú o. Super 106 301. Gbà wọ̀gbẹ́lẹ̀ 301. Okay. Ẹ wo ọkọ mi já lọ. Oh my God. I'ma get you pretty. Agbára mi kò sí Ọlọ́run.
baby.
Alámìdé. Màá fún bàjẹ́ yìí lọ. Sálẹ̀ bèrè. Alámìdé ọ̀rẹ́ mi, òun ló wà nínú ibi mi. Alámìdé. Mọ yàrá tí Alámìdé wà tẹ́kọ̀ wá ń disturb èèyàn bíbá yìí ni. Ẹ jọ ẹ wábì kan kẹlẹ́ ọ̀sùn sí jàre. láti bo
kí ló gbẹ̀yìn débi. ìmọ̀ ẹ̀. ẹ mọ̀ bó o láì fi sọmọ ọyọmọjà láàrin odò. ó ní ìjọ ibo ni mo wọ ẹ. adé nílẹ̀ wà ní Ìbàdàn. Ìbàdàn. mo ní ìjọ ó ti bá yẹn tẹ̀lé mọ́ ní báyìí jáde. sẹ́yìn ò mọ bẹ́ẹ̀ ṣe débẹ̀ ni tẹ́ wá ń bèrè lọ́wọ́ mi pé báwo lẹ ṣe máa jáde. ọ̀dà ẹ lọ sókè lábẹ́ igi lókè bẹ́ẹ̀ yẹn ẹ bá wọn ọkọ̀ bẹ́ẹ̀ ọkọ̀ lẹ́wà àwọ̀ tàtàrí sókè ẹ fi gọ̀kadà lọ bí ẹgbẹ́ lọ. ilé kékeré tó mọ yín sẹ́yìn ò mọ bẹ́ẹ̀ ṣe débẹ̀ yẹn ni ọ̀dà ẹ kẹsẹ̀ bọ̀ kò jìn ẹ kẹsẹ̀ bọ̀ lọ́mọmọdé àti orí ṣe kẹ ọ̀dà ọ̀yá. ṣe yẹn náà dáa very good ọ̀dọ̀ child yẹn ló yẹ kẹ́ lọ ẹ lọ sọ fún Ṣẹ̀wá àmọ́ ẹ gbọ́ kìlọ̀ o gbogbo ìgbàkigbà tí Ṣẹ̀wá bá ti gbọ́ àwọn ọ̀gbádùn tó yẹ kẹ́ máa gbá díẹ̀ díẹ̀ ẹ̀kọ́ náà báyìí lè máa gbà ikú náà tọ́ sí yín tó yẹ kẹ́ máa kú díẹ̀ díẹ̀ ẹ̀kọ́ òkúlẹ̀ kan náà ni wọ́n. ẹ̀gbọ́n ṣé ẹ̀rọ ti pé eegun ti wọnú eegun ẹ̀rọ dẹ̀ ti wọ inú ẹ̀rọ
ẹ̀rọ tí gbogbo ètò tá a pa ní night club a mà tún dòtẹ́ náà abẹ́ ti gbàgbé ẹ o eléyìí gan ló wá fún yín ní àǹfààní láti mọ̀ wípé kò sí àyè fún yín láti sọ wípé ẹ fẹ́ fẹ́ ọkùnrin kí ọkùnrin kankan mọ́ ní orílẹ̀-èdè ayé yìí. ṣùgbọ́n ọjọ́kọ́jọ́ ìgbàkígbà àsìkòkásìkò tí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta bá gbìyànjú láti sọ fún ẹ̀dá ọlọ́run kankan ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta di òkú nìyẹn o. ẹ wò ó èmi tí ẹ̀ ń wò yìí èmi ò gba yín gbé irú ilé àkísà tẹ́ ń gbé yìí o. ilé tó pọ̀ pọ̀ èèyàn balẹ̀ tí ìtura tó pọ̀ tó wà bẹ́ẹ̀ yàrá lè ní gbé ìyẹn ibojì òkú. gbé ojú sókè ìgbàkigbà tí ó bá wùn mí ọjọ́kọ́jọ́ tí mo bá fẹ́ ni màá wá mú ẹ lọ sí night club tó nífẹ̀ẹ́ sí láti máa gbádùn yẹn màá mú ẹ lọ síbẹ̀ kájọ lọ ṣe fàájì àjọbàjẹ́ kódà àjọdọ́ba èmi mo sọ bẹ́ẹ̀. sweetheart tútù báyìí là ń balẹ̀ olúwẹ̀rí ọ̀dọ́ níní àmọ́ mo fẹ́ kó yé yín wípé kò sí ibikíbi tá a lè gbé yín lọ ṣe night club kò sí ibikíbi tí ẹ lè bá wa wọ̀ lọ ṣe fàájì ẹnikẹ́ni nínú yín kẹ̀yà tẹ́tí kẹgbọ́ màdìá àti ìjò àmọ́jú rárá a sì máa lọ sórí odò a máa lọ sí bojì òkú a máa lọ sí abẹ́ igi a lọ yàwúzè. èmi tí ẹ̀ ń wò yìí ọ̀rọ̀ inú igi ni mí ibẹ̀ ni mo ti wá ibẹ̀ ni mo ti ń jẹ ibẹ̀ ni mo ti ń mu àsìkò kásìkò tó bá wù mí láti fi ẹ́ ṣe ohunkóhun tó bá wù mí ni mo máa wá mú ẹ. gbogbo gẹ́gẹ́ bó ṣe sọ lẹ́ẹ̀kan hello mi ì fẹ́ gbọ́ ọmọ. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ gbọ́ lẹ́ẹ̀kan wípé ọjọ́kọ́jọ́ tí ẹ bá gbìyànjú láti sọ fún ẹ̀dá ọlọ́run kan. sáré gbéṣẹ́ sáré gbogbo ọmọ night club owó lóńgbò ọmọ náà wò owó ṣìkó láti ṣáínà ọbẹ̀ tó dùn ọbẹ̀ ìdí ó lè jẹ tán ó lè mú wọn ọmọ night club make una dey roll town make una dey run town. lábẹ́ ìkíni ti bá ara wọn bí àwọn tó kù mí náà dẹ̀ ṣe bá ara wọn nìyẹn. bẹ́ẹ̀ ni àwọn guys dem ti ẹ̀tún threatening wa àwọn ní àgbọ̀dọ̀ sọ fún yẹn kọ́. ẹ ò ṣe fẹ́ gbọ́ kò sí kankan gbogbo ìtàn sọ ìwọ́n kọ́ fẹ́ máa dẹ́rù báyìí nítorí pé ọ̀wọ́n tó kó bá la fi ń wọ ọwọ́ òrìṣà la fi ń wọ ààfin kò sí kankan tẹ́nibọ́dì fẹ́ fi ń ṣe ayé ò lè rí yín gbé ṣe ẹlẹ́bọ ológun ò lè rí yín gbé ṣe kò sí kankan tẹ́nibọ́dì fẹ́ fi ń ṣe ṣe fẹ́ gbọ́ mi mo á tẹsẹ̀ mi méjèèjì sí kàwá èmi mọ ìrìn tèmi máa rìn sí nǹkan tó ń ṣe yín yìí lè wá mú ojú lè fa ojú ro ẹ̀mí kọ bẹ́ẹ̀ túnra ṣe ṣé ìmọ̀ ọ̀kan tẹ̀yìn tí mí ṣe bẹ́ẹ̀ ṣe ń bọ̀ lọ́nà yìí ẹ mọ̀ kí bóyá bàbá aláyé kan tó yẹ kó dá yín dúró gbàtẹ́ tí múra tẹ́ wà òkè kò sẹ́ni tó máa dá yín dúró gbogbo yẹn àmì wo ni ẹ̀ máa wá tún ara mú ni eléyìí gan ló máa kọ́ yín bẹ́ẹ̀ ṣe máa gbẹ́sẹ̀ nínú iṣẹ́ yìí ọmọ ilépo ni o ọmọ ilépo jẹ́ máa ń tún ìgò ẹ̀fọ́ báyìí ni tó máa gbé lérí tó máa kiri ọjà ẹ lọ ẹ wá túnra mú báyìí ẹ wá mú ìgò yín ẹ fọ́ ẹ wá kiri ọjà yín lọ ṣé fọ́ mi ẹ dá gbogbo ẹ̀dá mi èmi mọ nǹkan tí máa ṣe sí kò sí nǹkan tẹ́nibọ́dì fẹ́ fi ń ṣe tẹ́mi ìbá wa la ẹnu pé kí n máa sọ àwọn nǹkan tójú mi rí ẹ má kú ìtì àmọ́ èrè wà níṣẹ́ yìí ẹ̀rẹ́ jèrè iṣẹ́ yìí kò yẹ yín
ẹ gbà kílẹ̀ fẹ́ mú kílẹ̀ fẹ́ jẹ ẹ túra ká sí mi lọ́rùn. ṣẹ́wà mo ti gbìyànjú jìnnà àmọ́ ìgbìyànjú mi mo ń ṣe ní difficulty kan so difficulty tí mo ní yẹn kò ṣẹ̀yẹn ní méjì bí ó ṣe Adépégbà ìyẹn party chairman wa tó jẹ́ pé mi ò ní wéètì wájú ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ tó dẹ̀ ń ṣojúṣe tó dẹ̀ wọ́ọ̀tì ibi tó fẹ́ lọ lótìtọ́ àti lódodo èmi àti ìwọ Ṣẹ́wà tó ń wo mi àwa báyìí òṣèré àjọṣe wa yẹn tí ká gbé yẹn ti this time around àjọṣe ìwọ àti Adépégbà tó mọ̀ wọ́n pé ẹ fi style close bákan ìyẹn ni kò já múlò yẹn torí ìyẹn kan ni mo ṣe wà nínú ilé yìí sórí èmi kì í tanra mi a máa ń gba nǹkan lọ́wọ́ ara wa ó yí sí láti gba nǹkan lọ́wọ́ ara wa ju ara wa lọ bí mo ṣe wà yìí tí máa fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ mo mọ bí mo ṣe lè gbà èmi náà fẹ́ kó bá mi gba nǹkan lọ́wọ́ Chief Adépégbà ni o. ó ṣàmọ̀ yìí pé mo fẹ́ lọ sí House of Rep. Thank you. ṣùwárí bá a ṣe pọ̀ tó yẹn ni èmi ṣe fẹ́ lo connection láti ọ̀dọ̀ tiẹ̀ kó jẹ́ mi ní tíkẹ́ẹ̀tì yẹn ti primary yẹn gangan ẹ máa bọ́ sí lọ́wọ́ kò dẹ̀ sẹ́ni méjì tó lè ṣe é bí ó ṣe Chief Adépégbà tí mo ti torí ẹ̀ wá rè o mo fẹ́ kó bá mi rí kó bá mi lo gbogbo power tóbìnrin lè lò kí tíkẹ́ẹ̀tì yẹn kó bọ́ sí mi lọ́wọ́ láàrin gbogbo àwa tá ń lọ kó jẹ́ mi náà máa yàn pé ẹ jẹ́ kí Bámidélé òun ní kẹjọ lọ sí House of Rep pé ó ti jìyà òṣèlú wọn náà dẹ̀ mọ̀ tí mo ti torí ẹ̀ wá ní gbà mí torí Ọlọ́run á fún ẹ ṣe. Bámidélé ó mọ̀ pé anything téèyàn bá fẹ́ ṣe nílé ayé yìí téèyàn dẹ̀ fẹ́ kó wà successful èèyàn gbọ́dọ̀ dúró dọ̀fẹ́. mo tọ́ ló sọ but at times gbogbo nǹkan kọ́ lówó èèyàn á try láti lo connection tó ní ẹni mo ṣe wá so mọ́ ẹ lẹ́sẹ̀. well tó bá really fẹ́ lọ sí House of Rep o gbọ́dọ̀ náwó o máa ná ẹ lówó. sórí tó owó yẹn ó tẹ̀lé pé mi ò fi taratara lówó púpọ̀ ó ti náwó jìnnà àmọ́ ibikíbi tí n bá ti mọ máa lọ wá owó wá máa wá lélẹ̀ kí tíkẹ́ẹ̀tì yẹn ṣàbọ̀ sí mi lọ́wọ́ kí ni ká ṣe lórí tó wó. Okay, for a start jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú 3 million naira. 3 million pẹ̀lú àwọn owó tí mo ti ná yẹn náà látẹ̀yìn 3 million naira ọdún mo ti náwó gan seriously ti náwó gan gbogbo àwọn words tí mo mọ̀ pé wọ́n lè dà mí lágbo mi ni mo ti fi owó bá bẹ̀ jẹ́ this time around mo fi style broke ṣùgbọ́n tẹ́rù bá kanlẹ̀ tó kàn kí n gbà mí tẹ́rù lóhùn ò ní dúró bí ta gbé sí àwọn àgbàlagbà ní àtó níbi ta máa ń gbé sí bí mi ṣe lówó tó yìí náà máa gbìyànjú máa wá owó tó sọ yìí bọ̀ ṣé tí n bá ti wá owó yẹn Ṣẹ́wà ṣé máa rí tíkẹ́ẹ̀tì gbà. well Bámidélé tó bá mọ̀ pé mi ò ka ojú òṣùwọ̀n ò ní gbéṣẹ́ ìwà bá mi. ọ̀dà kò ṣe báwo ni kí n ṣe make payment ṣé wàá fún mi ní account number kí n ju ọwọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn sí straight àbí báwo. èmi máa láìkí máa deal pẹ̀lú raw cash. kí n kú gbé wá Kasabua màá ṣèlè nǹkan ìkéré nìyẹn nísìnyí ọkọ̀ mi ṣe ìbalẹ̀ ni ó wà washable toast. èyí tá a ṣe yẹn ìyẹn ti wípé House of Rep nìyẹn òṣèjá ṣe tàbújá tàbújá nìyẹn. lájà ward 8 àti ward 17 ó ń fún wa ní problem kan. ward 8 yẹn ò tiẹ̀ fẹ́ difficult púpọ̀ ṣùgbọ́n ward 17 yẹn ó ní iṣẹ́ gidigidi láti ṣe ń bẹ̀ tí a bá mọ̀ wípé election tó ń bọ̀ yìí a fẹ́
lọ́wọ́ mú. ṣe rí ohun tó ní gbogbo nǹkan tẹ́ sọ sá. good. pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run á fún wa ṣe ẹ gbogbo ẹ̀ lọ́lọ́run á fún wa mú láì ní ìṣòro ní. o fún mi ní assurance. kò sí problem sá. ẹ káàsán ṣẹ́wọ̀n báwo ni ẹ káàsán. ẹni mo wá rí ṣẹ́mà. jókòó. no nǹkan tí mo bá ò ní ìdí pé kí n jókòó ṣẹ́mà. ṣẹ́mà wọ́n ní ó ń bọ̀ àwọn ni a máa ń dẹ́ẹ̀dì ẹja o. ṣẹ́mà kẹ́ tó dé position tí ẹ wà yìí ó ní role tí mo play. yes. na thank God bí ta fẹ́ kẹ́ díẹ̀ débẹ̀ bẹ́ẹ̀ ni o tiẹ̀ fẹ́ káwa débi tó yẹ káwa dé. àmọ́ ẹ jẹ́ kí n sọ kí nìkan fún yín there is no paragon of perfection except the Almighty God. Ọlọ́run nìkan ṣo òun ló mọ̀ tán ló gbọ́ tán ló lè ṣe gbogbo nǹkan kì í ṣe èèyàn àwọn kan ń dara aláàmú ni tá a bá rò pé èèyàn ló máa ṣe ọlá fún ni nígbà míì èèyàn á máa hùwà bíi pàǹtí bíi ẹranko bíi bẹ́ẹ̀ kọ́ irú mi pẹ̀lú bí mo ṣe fi orí ṣe fi ọrùn ṣe fún yín tó tẹ̀dẹ̀ sọ fún mi pé òkè tí n bá fẹ́ nídìí nǹkan ẹ ṣe fún mi kí ló wà nínú tíkẹ́ẹ̀tì house of rep tí mò ń lé ṣé yẹn wá lé tí ò ṣe filẹ̀ ẹ dẹ̀ sọ fún wa wípé ẹnu òfìfo kì í dún nàmúnàmù àwa náà gbà bẹ́ẹ̀. mo máa fún yín lówó ẹ gba owó mi ẹ ò ṣe nǹkan kan ẹ ń hùwà sí mi bí ìgbà tó yẹ pé kí ni mo fẹ́ ṣe àti pé kí ni mo já mọ́ màá sọ mi pé màá ṣe mẹ́wàá. one non-entity lọ́lọ́ fún ní ticket that stupid guy lọ́lọ́ fún ticket kò ara onírúurú kò ní ra díẹ̀. Bámidélé ẹni tó bá dá mi síwájú ló máa tẹlẹ̀ tútù àsìkò tí a wà yìí ẹni tí ò bá mọ̀ wípé ẹ gba nǹkan wọn kì í mọ mú fún un. ok èèyàn tó bá dá mi síwájú ló ń tẹlẹ̀ tútù omi tí mo dà síwájú yẹn ò tó ó yẹ kí n lọ gbé drum ọ̀ táǹkà omi kí n wa mọ́tò wọlé kán wá yí dà sínú agbolé yín àbẹ́mi gan ni kẹ́ gbé completely kẹ́ lọ sọ mí sínú swimming pool yín. Will you stop that? What an arrant nonsense! chairman ẹni sùn. Can you imagine that? that was ewu ni ìkàlẹ̀ láì kó olówó lẹ̀ má bá ìkọlẹ̀ ara yẹn kọ. omi ò wá bí láti wá dáná pẹ̀lú anybody I need my cash. ẹ lè sùúrù ifá ẹ tẹ ìbọn táwa ló ń sọ. mi ò wá bí fún round table discussion. ẹ fara balẹ̀ náà ẹni sùúrù ṣé bá dìde afẹ́ bá yín sọ̀rọ̀ ni ẹ tiẹ̀ fara balẹ̀ gbọ́ nǹkan tá a fẹ́ sọ ẹ jẹ́ ń pariwo lé wa lórí. ẹ wò ó ṣe rí ẹyin gan ẹ disappoint mi ẹ ṣe tí ò da ẹ ṣe tó kù díẹ̀ káàtó ǹjẹ́ ẹ rántí pé mo ti pè é lórí fóònù láì mọye gbà tí mo ní ká ríra ká sọ̀rọ̀ ká ṣe meeting lórí tó wà nílẹ̀ náà ni ṣàgbéṣe rẹ̀ ń yí mi sọ́tún tẹ́ ń yí mi sósì ṣe ìráyè ń lòdì níbi tí Ọlọ́run kẹyìn dé níbi tẹ́ ẹ lówó dé kẹ má lè mú 1 million naira péré. ẹ lè filẹ̀ ká fi ṣe one or two things ká fi block àwọn ibi tó yẹ ká block ẹ ṣe yẹn. ẹ̀rọ máa kí n tàn yín jẹ ṣe rí OJ tó mú owó wá kò ná tó 1.2 million naira tó fi fún tíkẹ́ẹ̀tì. lọ ṣe ṣẹ́kọ̀ bí bẹ́ẹ̀ kọ́ kí là ń wí kí ló ń sọ mo sọ pé mo fún yẹn ní 3 million naira you are talking about 1 million naira ṣo gbádùn ṣá o sọ bí ẹni tó rí ẹ pé o ń bá mi sọ bí aláìsàn 3 million naira níta. ta ló fún ní 3 million naira. you of course ṣé ṣe wà túnṣe fún mi ṣé mi ò fún ṣe wà ní 3 million tó kọ́ ẹ lọ́wọ́ ni. ẹgbẹ́ tó yẹn bá mi sọ rubbish. Can you imagine that? Adéṣẹwà wà á wá lọ pe Adéṣẹwà yẹn wá á jókòó báyìí màá jókòó báyìí á wá confam fún ẹ bóyá ó fún èmi ní 3 million kobo talk less of 3 million naira. àpàfihàn bá wà nílé ara ẹ. ṣẹ́wà ìgbà tó mọ̀ pé owó tí mo fi ránṣẹ́ sí èèyàn ò ní lè kó jíṣẹ́ bóyá for one reason or the other pé ò ní time ilé tó pè mí kò kó yẹn fún mi bẹ́ẹ̀ lè wù mí kí n lọ jíṣẹ́ yẹn fún ara mi jọ mí lójú pé irú mi lè ràn orú ẹ̀ ń ṣe kó má jẹ́ṣẹ́ náà pẹ̀lú gbogbo ẹ̀ lọ torí owó yẹn mo ṣe wá kí n kúkú jíṣẹ́ yẹn fún ara mi ó bẹ̀tẹ̀. If I may ask, owó wo ni? owó tó wù wo ni irú ìbéèrè àgọ́ wo nìyẹn so mo ti gbàgbé owó tí mo kó fún ẹ kó fún chairman irú ẹ̀ tún bí mí
máa go. Bámidélé orí pé ògò ó dẹ̀gọ̀ lásán o ògò tún á fi ẹnu họra tí ó máa ṣe pé ògò ni ìwà akẹ́sẹ̀ lẹ́sẹ̀ wàá rí wọnú ilé mi majestically wà wá lẹ́nu agbárí ẹ̀ wàá sọ fún mi pé mi gọ̀ ó kù díẹ̀ káàtó fún ẹ. léṣe wa orí mú yẹn lanú lẹ. ẹ tó bá yẹ ìwà pẹ́nu ẹ dé mò ń dúró díẹ̀ náà ni. èmi ló ń bú yẹn. Bámidélé èlò lówó tó kó sílẹ̀ ní tó nítorí ẹ̀ pariwo ẹnu bí àwọn fọ́fàdé máa ń wọnú ilé tí wọ́n máa kó 7 million lẹ̀ tí wọ́n máa kó 10 million naira sílẹ̀ tí wọ́n dẹ̀ tó ẹrú tó ń padà wá béèrè owó lọ́wọ́ mi. mo wá kẹsẹ̀ ọ̀sùn ló tó sí òun kó wọn béèrè 3 million naira owó jẹ ìdílé àbítẹ̀yẹ. ó yá pẹ̀lú ẹ̀dẹ́ ké ṣíṣí tó wọnú ẹ̀ tó o bá tètè pàdé máa kàn máa lè ṣí kó wọnú ẹ̀ nígbà tí wọ́n wá bí níjọ́sí tó ń ṣe bíi tó lówó lọ́wọ́ tó ń pariwo ẹnu tó ń jambla tó ń kó wákò tó ń kówó ta tó ń jẹ ọbẹ̀ dì í ó mọ̀ pé máa ń lẹ́yìn ó jẹ́ tán ó rọra jẹ́ kó nílò ẹ̀ kó máa lọ ó tún fa gbogbo tètè pọ́ọ̀tì báyìí ó pọn láwọn rí pé ibẹ̀ ń mọ́ pátápátá ìwọ wá padà wá ló fẹ́ gba 3 million naira. èmi Bámidélé ọlá òṣèlú ni wọ́n ẹ̀rà yín sọ̀rọ̀ sí má ṣe mí láàánú òun ẹni tó dúró tó rò pé mi nìkan rò tó dúró ó má bẹ ṣe o mo ti ń fò yìí làkàrẹ́ máa ń fò tó máa ń ṣìṣì jálábá ọ̀nà pátákì. tó o bá máa ní màá láì láti sọ ẹnu ọ̀nà rẹ̀. ṣé wọn mi ò wá bá ìṣeré mú owó mi síta ń sìn yàn get me my money. màá pa ẹ́ wàá dẹ̀ kú tèyítèyí. kí ló bà mí yẹn náà Bámidélé ó kì í yé dẹ́rìn pa mi ó láyà ó yìnbọn lù mí tí ìbọn yẹn bá fi lè wọlé gbàgbé bàbá mi kọ́ ló bí mi ìyẹn èmi ni wọ́n fi bọ́n halẹ̀ mọ́. wọ́n sọ bẹ́ẹ̀ fún mi wọ́n ní òní take it easy èmi náà ti múra ẹ wá ọmọ àgbà lẹ́ni tó ṣe. bastard àkùntùpẹ̀ ilẹ̀. ó ti yá wèrè kí ló ṣe èmi náà ń kẹ́rọ̀ ló take it easy wèrè ń bá mi kéle máa pa ẹ́ máa tún tún ẹ pa ó lè fi ìbọn ìfọ́ orí ẹ̀ kọ́ má tẹ̀mọ́ kó wọ̀ ni. àkùntùkù ẹ̀ máa tún tún ẹ pa. tèmi ti kú ṣé ẹlẹ́dì mi kí ló pa á ṣé ìbọn ni omi ni tàbí ọgọ múná kí ló pa àwọn ọ̀nà ẹ̀ ṣàlàyé fún mi. yéè. jésù ìsítíánì kí ni gbogbo lè gan ẹ̀dẹ̀ pàtì títí ẹ̀fẹ́ ṣe wá léṣe ni ẹ̀dẹ̀ ní kọ́tò dáa ẹ̀dẹ̀ lọ lẹ́yìn kẹlọ sùn. ìlú wa wèrè wo nìyẹn ṣẹ́nu tẹ dálẹ̀. ọ̀yá yà rẹ̀ tòótọ́ ṣẹ́ni kan tó dáa ṣe dá sílẹ̀ ọ̀yá yà rẹ̀.
excuse me kí ló tẹ́ fi wa mọ́tò bẹ́ẹ̀ yẹn. ìwàkuwà nìyẹn náà. Honourable. Yes, from where? Ẹ má bínú sir. Ẹ bọ́lẹ̀. Why did you drive like that? I'm sorry gan, Honourable. Irú rẹ̀ dàda mọ́tò ni. Ẹ má bínú sir, láti area U láti wá. From area U? Oh yes. What's the problem? A fẹ́ rí yín ní ọgbà wa ni sir. My very self. Oh yes. Remaining station. On what purpose? Tẹ́ bá ti dọ̀hún yẹn, area commander máa ṣàlàyé fún. Okay, no problem. Mọ́tò tí ẹ máa wọ̀ ni. So, kí má gbé mọ́tò mi. At all. No problem. Me ní kéèyàn má drive mọ́tò. But this car is very fragile and expensive. Ẹ ṣé gan ni sir. Màá gbà yín nímọ̀ràn pé kẹ́ má sọ̀rọ̀ pọ̀ torí gbogbo nǹkan tẹ́ bá sọ a lè lò against in office wa. Nǹkan tó simple ni wọ́n gbà. Okay sir. Femi. Femi. Ẹ̀rù ń bà ẹ́. Kò lè yẹ kí ẹ̀rù bà ẹ́. Nítorí pé ìyá àti nǹkan ti wọ ọmọ ẹ̀kún ẹ̀mí ti wọ ọmọ ẹ̀kún méjèèjì. Àpèjẹ arápọ̀ kan mà lọ́wọ́ ní ìròyìn tó sọ pé kí n pè kájọ lọ síbẹ̀. Àpèjẹ ilé ìrora àpèjẹ ìtò tóbi ju eléyìí lọ ó ń bọ̀ tí a lè ti gbára dì lọ. Àpèjẹ ilé tí a lọ wọ́n ti dúró de wà lọ́dọ̀. Ẹni tó bá mú ṣe jẹ́ ó gbọ́dọ̀ mẹ́rin ojú ẹ̀. Wọ́n ti dúró de wà jà.
má bínú sí mi pé mo pẹ́ díẹ̀. àlejò tí mo fẹ́ kó wà ní àpèjẹ tí mò ń ṣe lọ́wọ́ yìí òun ni mo lọ mú wá òun ló jẹ́ kí n pẹ́ díẹ̀ àlejò rẹ̀. ẹ ṣé Kẹ́mi ilé tèmi ló dé yìí o tó dáa láì mọyì ọ̀nà ju ibi tí ò ń gbé lọ. ó wà láàyè o ìtí èkó àmọ́ àyè tó máa sàn ó ti wà nílẹ̀ àti kú ẹ àtàrùn ẹ gbogbo tó wù kó máa ṣe ẹ́ pátápátá ọwọ́ èmi ló wà ìkáwọ́ mi ló wà fún ẹ. ìgbà tá a débí mo mọ̀ pé orin tó o bá níbí ò ní tẹ́ ẹ lọ́rùn nítorí pé ọmọ night club ni ẹ́ àmọ́ kò wá sí orin oríṣiríṣi tí èèyàn ń wá níbi tí ò ní ṣe kíni tí ò ní ó lè gbédè yẹn tí ò ní rí ni wọ́n sọ. ìjọ ọmọ night club wà ń bí orin yín náà wà ń bí. Kẹ́mi má rò wípé ijó tí ò ń jó lọ́wọ́ yìí bóyá àjọmọ ni o lóòrèkóòrè ní ìgbàkigbà tí ó bá ti wùn mí òun ni màá wá mú ẹ fún òde ijó ìwọ ní kọ́kọ́ àti ìwọ àti àwọn ẹgbẹ́ ẹ tó kù ibikíbi tí ó bá wù wá òun la lè mú yín lọ jó a lè mú yín lọ sí ibi igi
a lè mú yín lọ inú odò, a lè mú yín lọ etí omi, a lè mú yín wá sí sàárè tàwa yìí láti wá jó ń bẹ̀. ọmọ night club nìyín, ẹ̀yin ọmọ ilé ijó. Ijó tí ẹ dẹ̀ ń jó náà tẹ̀ ń jó láti fi ba ayé àwọn èèyàn jẹ́, ẹ jó lájòdọ́ba. kó fàájì olórí. tó ń pariwo tí ẹ tiẹ̀ ìdá ṣe bí burial ground ló ti ń jó etí omi lèmi ti ń jó àwọn tájọ́ ń jòkó mi ò tiẹ̀ mọ̀ wọ́n bóyá wọn irin inú omi ní àbíyè mọ́jà ni mo ṣàkọmọ́ pé wọ́n ṣàǹfọwọ́ pa gbogbo ara. ìwọ ń jó burial ground ìwọ ń jó létí omi. ikú tó bójú gbé ẹ ní kí la máa wá ṣe báyìí. tá a fẹ́ ṣe
mi ò mọ̀ bí mo ṣe wà mi ò wà composed so má bọ́dà láti bí mi pé kí la fẹ́ ṣe tó rọrùn ara mi kò yẹra mi lè sọ pé báyìí ni mo ṣe ń feel. Ṣé àlèrè tó kú ló fa gbogbo eléyìí? ọ̀dà àbáhùn ẹ̀rántí a jẹ́ pé alẹ́ ti lápín ẹ sì mọ̀ pé ẹrú tó bá faṣọ jóná yọ fàpò bora ni èmi ìrókò olúwèrè mo sọ bẹ́ẹ̀ ẹ̀yin ti fàpò bora ńgbà tí mo tẹ̀yìn nífa tí mo tẹ̀yìn lódù tí mo sọ yín déèyàn níbí ẹ rántí pé mo ṣe kìlọ̀kìlọ̀ fún yín bí ìbàyí àbí ẹ rántí. ìgbàkigbà ìṣàgbọ́lú ayé ló lè rí nǹkan kan tó fẹ́ pàkíyèsí ní sí yóò bẹ̀rẹ̀ sí lọ́gùn pè ní tóró ẹ sì gbọ́dọ̀ dá lóhùn ibikíbi yòówù kẹ́ ẹ wà nínú ayé yìí tẹ́ ẹ bá ti gbóhùn àgbòrò ayé ẹ gbọ́dọ̀ kọtí dídí sí o ẹ mọ́ kọtí dídí sí o. a kì í pé kọ́mọdé ọmọ dẹ́tẹ̀ bọ́ bá ti lè dàgbógbé ẹ̀yìn sì ti lè ta inú gbóngbó. èyí tó jẹ́ ọ̀gá yín iṣẹ́ wa tó jẹ́ pọ́nmọ̀ jù yín lọ dáadáa òun gan pàpà gé èèwọ̀ ó ti rí ìwàlẹ̀ àṣà ó lọ tẹ́ ẹ mọ̀ wá lọ agbolú ajé ti fi yín lẹ ó lóun ò bá yín ṣe mọ́ torí pé lóun pè yín kóró tẹ́ ẹ sì pé tòun bá wò ẹ̀yin wọ́n mọ̀ pé gbogbo ìrìnsí agbolú ajé wà ń bẹ̀ bẹ́ẹ̀ sùn agbolú ajé wà ń bẹ̀ bẹ́ẹ̀ wẹ̀ agbolú ajé wà ń bẹ̀ bí wọ́n ń jọ bẹ́ẹ̀ dín agbolú ajé wà ń bẹ̀ níwọ̀n bá àgbàtẹ́ sí ti lè kétí ikún tẹ́ ẹ ní tiẹ̀ báwo ó ti tán ẹ wá mọ̀ ọ lọ. bàbá ẹjọ ẹ má jẹ́ ẹ lọ ẹ̀yin lẹ́ni bó ṣe ń dàbẹ̀ lọ bàbá ẹ jẹ́ ká lọ tó bá lọ kò sí fítà ń lọ ọmọ ẹjẹ ìṣàánú wa. ẹ kọ́ ẹ̀dọ̀kọ̀ agbolú ajé ti fi í lẹ̀ ó yẹ mọ́ ọ lọ. ẹ má wọ́n ṣe àtúnṣe bàbá. ara mi máa kún gan ma mo wá wò pé kí n wá tura díẹ̀. tura. kò yé mọ́ mo fẹ́ ká jọ ní àjọṣepọ̀ nísìn. ẹjọ́ tó yẹ lọ́hùn-ún mi ò ṣe orúkọ bẹ́ẹ̀ mọ́ mi ò lè ṣe ẹjọ́. ó wá dì sẹ́yìn ó di wípé ò ṣerú nǹkan bẹ́ẹ̀ mọ́ o ti gbàgbé àdéhùn tá a jọ ṣe o ti gbàgbé pé egun ti wọnú egun ẹran ti wọnú ẹran ẹ̀mí àti o ti yá. mi ò lè ṣe ẹjọ́.
Excuse me, Mrs. Kedani. Are you related to that great cinematographer, Tonike? Do I look like Mr. Spencer or Mr. Latin? Baba God, now your hand working. I see my people on a good day. Nobody wake up for this world to suffer. Tell a bad day. Now you come today, another man tomorrow. My brother, which kind of life be this? Everybody getting nowhere to follow. Try, but you know easy. Even if you don't get money, they call it a shake body. No need to the dead body. If you know be God way, that's don't be dead body. Nobody be no baby. When you fall, you go stand up again. You try him again, again and again and again. Cause you know easy, So they sing and they dance and the people they rejoice, My brother, my sister, no need today. If you could do a party, make we the tango, Baba God, now your hand working, Bring it back. It will be today. They didn't mean they stop like baby. But now we don't they throw away. So make una seriously. Why? For the business here, I make with it to the richest here. Why? Cause you know easy. Even if you don't get money, they call it a shake body. Cause the way you ilé mi ló dé yìí o, ọgbà mi ló dé yìí o, ibi tí mo ti ń jẹ, tí mo ti ń mu, tí mo ti ń sùn, tí mo ti ń jí, ibẹ̀ ló wà yìí o. Gẹ́gẹ́ bí èmi àti àwọn tó kù mi ṣe ṣèpinnu láti máa wá mú yín nígbàkúìgbà àti àkókò kákòókò láti máa wá fi yín ṣe ohunkóhun tí ó bá wù wá. Ìwọ ni ọkàn mi mú lénìí láti wá bá mi jó. Ìwọ ni ọkàn mi mú láti wá bá mi jó. Gẹ́gẹ́ bí ọmọ night club tẹ́jẹ́, torí pé mo mọ̀ pé gbogbo yín ẹ nífẹ̀ẹ́ sí ijó gidi gan. Èmi nìkan kọ́ ni mo wà ń bí o. Má jẹ́ kí ẹ̀rù kó bá ẹ. Àwọn èèyàn tèmi lórí yìí o. Àwọn èèyàn mi tí a jọ ń jẹ, tí a jọ ń mu ní ibi ló ti rí yìí. Gẹ́gẹ́ bí o ṣe mọ̀ pé kò kì í ṣe ẹnìkan tàbí èèyàn méjì lẹ́jọ́ máa ń jó ní night club yín. Àwọn tí ó máa bá jó ló ti dé yìí o. Àmọ́ nǹkan ẹyọ kan ṣoṣo tó lè dá ìjálẹ̀ ní àárín mi àti ẹ. Òun ni pé kí ó tó àkókò ijó kí o má jó. Ikú tí ó yẹ kó máa kú díẹ̀díẹ̀, ó máa kú ní ẹ̀sìnsìnsìn, ẹsẹ̀kẹsẹ̀ ló máa kú. The complaint if you know be God way. That's when baby dead body. Nobody be no baby. And when you fall, you go stand up again. You try him again, again and again and again. Cause you know easy, So they sing and they dance and the people they rejoice, My brother, my sister, no need to say. If you go to a party, make we the tango, Baba God, now your hand for me.
You know easy. To the sing and the dance and the people that we just see. My brother, my sister, no be today. If you good to a party, make we the dance of the day. Baba don't know your man go one by one. You know easy. You know easy. My brothers and sisters, you know easy. You know easy. One by one, two by two. We are rock them one by one. Stop to the toe. We are rock them one by one. Today, stop to the toe. Them one by one. Hey, only one of bless me, she make it bless me. Hey, you marry bless me, yo. Mama, what you pop on you? 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 Only one of bless me, she make it bless me. Hey, you marry bless me, yo. Mama, what you pop on you? 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 Money, man, now, man, now. Money, man, shy. I can shy. I mean, lie. They say I to the show. Anywhere I did, they say I the show. So why no go blow? All you have left me, yeah. We are rocking one by one, two by two. We are rocking one by one, today. Stop, we are show them one. draft ni ẹ̀yin ta draft ṣé draft ju ọmọ lọ ni. ẹ jọ sóúnjẹ mi ti rẹ́dì. oúnjẹ ṣé bẹ́ẹ̀ ni jẹun ni. oúnjẹ kọ́ oúnjẹ gbọ̀ngbọ̀ngbọ̀ ẹnu yín ni. àbájẹ́ gbọ̀ngbọ̀ngbọ̀ ẹnu mi. mo ní solution sí nǹkan tó ń ṣe ẹ yẹn ṣùgbọ́n tí n bá ti bèrè question ẹyọ kan lọ́wọ́ ẹ tó bá dá mi lóhùn wà á rí solution sí tó bá ti dá mi lóhùn bí mo ṣe máa wù ẹ tó wọ́n máa jẹ ká nìyẹn. kẹ́mi òyìnbó ló ń bá ṣiṣẹ́ àbòyìnbó kọ́. ní ọ̀rọ̀ yìnbó rí o. kẹ́mi àkàkẹ́ á lọ lọ́bọ̀ bàbá rẹ̀ nínú ọ̀rẹ́ fún mi tó bẹ́ẹ̀ ṣọ́tọ́. mo ní ẹrú ju oyè òun ọmọ yín ò ṣàgbàfọ̀ òun kaṣọ wálé mo sọ fún ẹ. Yorùbá ní tí ará alẹ́ ní bá ń jẹ kòkòrò tá a bá tètè kìlọ̀ fún. mo ti jáde sọ̀rọ̀ ẹ̀ ọgbọ́n wọ́n ní ohun tí owó ẹ̀ ò tó wọ́n ní ló fi gọ̀ òun ló fi fà ṣùgbọ́n màá jẹ́ kó sọ́fà wàá sọ Ìlọrin wàá sọ Òṣogbo kí n tó lè bẹ̀ dá sí nǹkan tó ń ṣe yìí. wọ́n fẹ́ sọ mọ́ mi. wọ́n fẹ́ pàkó mọ́ mi. máa gbẹ́ ẹlẹ́sẹ̀ lójú ewu máa bo ojú ẹ̀ ni wà ní immediate peoples. ọ̀fẹ́ gbé sọ̀rọ̀ kọ́sọ̀. ìwọ ọmọ yìí inú bá jìnnà ìwọ ọmọ yìí ọ̀sọ̀ tó fún mi lẹ̀ lóyìnbó náà bá ṣiṣẹ́ ayé mi irú ẹ̀yọ́ ọmọ wo lọmọ sí í gan pàápàá èmi ìlú ẹ̀rọ mi sọ tó fún mi lẹ̀ lọ́gbọ́n ìbò ṣiṣẹ́ àjọ ọ̀pọ̀ ni. káwí fún ni ká gbọ́ kò dàbí aláìgbọ́ adúbákò gẹ̀ẹ́tì tó ń ṣọdẹ lọ sí pọ̀rọ̀pọ̀rọ̀ odò àbákẹ́ ìyá akẹ́mi ìdí tí mo fi ní kọ́kọ́ rẹ ní o wá ṣé o ṣì rántí nígbà tí ẹ ṣì wà ní wèrèwèrè ara ìgbọràn nígbà tí bàbá ń kéle tó ń kéle tí bàbá bá ti ń kéle tó lọ jẹ́ pé ẹ̀rọ nìyà ń ké ara àkóbá tó máa ń fàrè àìgbọràn yìí ló fẹ́ fi pa ọmọdé yìí dànù. ìṣàánú mi ibi wọ́n ti kó mi kú ìṣàánú mi ẹjọ́ gbogbo ọ̀nà tẹ́ bá mọ̀ ní kẹ́ bá mi gbà mí fọlọ́run bẹ̀yìn mo ti gbà wọ́n mo mọ̀ pé mo jẹ̀bi pé mo kẹ́rọ̀ ẹjọ́ mo jẹ̀bi ẹjọ́ kó mo ṣàmà kú. á làkàtà lọ́nà
ká tó sẹ́yìn wá bẹ́ẹ̀ díẹ̀. ṣé. àmọ́ ohun tó ṣe báyìí ọ bí ọmọ yìí léèrè kì í ṣe òun nìkan àwọn ọmọ yìí ti rìn jìnnà gan àwọn ọmọ yìí ti tojú bọ nǹkan wọ́n ti tẹsẹ̀ bọ nǹkan wọ́n ti tara bọ nǹkan ti gbogbo ara pátápátá bọ nǹkan gbogbo bíi tí ẹsẹ̀ ẹ̀yìn òbí wọn ò dé wọ́n ti kọjá bẹ̀ ọ wàá lọ bí léèrè ọ dárúkọ àwọn ọ̀rẹ́ rẹ̀ fún ọ wàá tọ́jú lé wọn ní kànkan báyìí gbogbo wọn lẹ kò débi ọ gbé kẹ́mi náà kẹ́mi gbé wọn bọ̀ ń bí tí wọ́n bá débi ni wọ́n á ṣe gbogbo ètò tí ń ṣe fún wọn. tí mo kó àwọn yẹn débi tí ń gbé kẹ́mi náà tẹ̀lé wọn ara ọmọ mi máa yá ibi ilẹ̀ tí máa parí gbogbo ẹ̀ mo ti dé tán. gbọ́ bí ọ̀bá rí wọn kó débi ewu ńlá gidi ni o èmi fúnra mi gan wọn mọ ohun tí ó lè ṣẹlẹ̀. máa kó wọn débi tí kẹ́mi bá ti lè júwèé ilé wọn tó lè la ẹnu ẹ̀ báyìí júwèé ilé gbogbo wọn fún mi gbogbo ilé wọn ni máa fẹsẹ̀ mi tọ̀ máa kó gbogbo wọn ni máa ṣí ni máa rú gbọ̀ngàn débi báyìí máa kó wọn débi káwọn ọmọ mi lè yá ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ o. ọpẹ́ mo tó mọ retí yín. bàbá máa kéle ìyá máa kẹ́rọ̀ sílẹ̀ tí ní kọ́mọ sórí rẹ. tèmi bá mi. ẹni tó bá ní kó dùn yẹn ní kó lu tiẹ̀ pa ó ti tó. tèmi ti bá mi. sísá mi ẹ ṣe sùúrù ṣẹgbọ́ bí wàá fẹ́ torí ẹ̀ pa yín dà. àmì mọ̀ lọ́wọ́ mi mọ́ mi lọ́wọ́ mi mọ́. ẹ ṣàṣe ṣẹgbọ́ ẹ ṣe sùúrù ṣẹgbọ́. tèmi bá mi ẹ ṣàánú mi. mo gbé o. tani mo ṣe a ní ká ṣe sùúrù àbí fẹ́rẹ́ para yín ni a ní ká ṣe sùúrù. ṣá ṣe sùúrù ẹ má rà àròkàn nífẹ̀ẹ́ pàṣún ìdákẹ́wọ́ kú ronú ó kàn jẹ́ pé ọmọ tá a bá ń bá wí tí ò bá gbọ́ ó dàbí òwe àwọn àgbà ni ó sọ pé ọmọ tá a bá ń bá wí tó ń wá àrùn kì ó ṣe tán tó máa panu ní lójijì láìsí àtúnṣe. ẹni mo lè fi ká ẹ ṣe àníbi ìwé ẹgbà. Ọlọ́run ṣé mo ṣe ẹkú ọ̀rọ̀ èèyàn. wàhálà ò lè darí jù. tani mo ṣe. tèmi bá mi. yẹ àwọn ọlọ́run mi bẹ kọ́ báyìí. tani mo ṣe. ẹ jọ̀ọ́ ẹ má bínú àyà mi já. èmi ò lè sọ ohun tí mo bá wá bí mo ṣe rí wọn nínú ilé yẹn ni ẹ jọ̀ọ́ Bíọ́lá ni mo béèrè. Bíọ́lá. ibí yìí ni wọ́n sọ fún mi pé ó ń gbé Bíọ́lá. ẹ dẹ̀ ṣọ́ọ̀pù bí ló ń gbé. ibí yìí ló ń gbé. tó bá jẹ́ Bíọ́lá àbúrò mi ni Bíọ́lá ó ti kú láàárọ̀ yìí òun náà kẹ́dùn ẹnu lẹ́yìn. Bíọ́lá kú Bíọ́lá ti kú. yóò sì yá. ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ jọ̀ọ́. màmá ṣé kò sí. ẹ má bínú Bíọ́lá ti kú. màmá ewu la wọ́n tẹ̀ ń pa báyìí ṣé fẹ́ kí màmá onímọ̀ tó máa ké bẹ́ẹ̀ ni. ẹ jọ̀ọ́ ẹ máa lọ o ẹ jọ̀ọ́ ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ. mi pariwo ó fẹ́ máa lọ náà ni ẹ ṣe gan ẹ ṣe o Bíọ́lá kú. Bíọ́lá ti kú. gbogbo àrè tí ò sí nǹkan kan bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ń kọ́ńpilẹ̀ pé inú tutù lọ́ọ́ máa ṣàánú mi ẹ ṣàánú wọn lọ́wọ́. sista ẹ sọ nǹkan tẹ fẹ́ ẹ sọ̀rọ̀ dọ́pọ̀ a ní kí èso tí èso fi mi ẹ sọ nǹkan tẹ fẹ́ kí ni.
wọ́n kò mìírí ni wọ́n mìírí lásán ni. ó máa take it easy ni ọkùnrin ni ṣòwò títà ni sister ẹ ti give up. Nurse! Nurse! Ma! Sister mi. Bá mi jí wọn, bá mi jí wọn. Bá mi jí wọn. Sister. Sister. Ẹ máa lọ reception. Ẹ bá mi jí wọn. Ẹ máa jí wọn. Ẹ máa lọ reception. Ṣé n ò sọ fún ọ? Ṣé n ò sọ fún ọ? Kò sí ohun tí mo lè ṣe. N ò sọ pé bọ́ọ̀ bá rí wọn kó débì yìí, ewu ńlá gidi ni. Èmi fúnra mi wọn mọ ohun tó lè ṣẹlẹ̀. Wo bàbá Kẹ́mi. Àwọn ọmọ yìí ti rí ìrìnkúrìn. Wọ́n ti rí ìrìn tí ẹsẹ̀ yín òbí wọn gan òrìn. Torí pé ìdí ńlá gbọ́n fi ṣòro. Ìdí ńlá kéèké fi jà. Toró tìjà báyìí níbẹ̀ nídìí ọ̀nì. Látara pa ìdí wọn, wọ́n ti fi bayé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin jẹ́. Bẹ́ẹ̀ ni. Àmọ́ àwọn èèyàn kan wà pàṣán ni wọ́n. Bí èèyàn báyìí la máa rí wọn. Wọn kì í ṣe yan. Tí wọ́n máa ń dá sẹ̀ríà fún àwọn èèyàn òṣèbí. Lára wọn lèyí tẹ́ ń wò yìí tí ń dá sẹ̀ríà fún ọmọ yìí lọ́wọ́lọ́wọ́. Wò ó, ohun tẹ́ ń wò nú rẹ̀ kì í ṣe yín o. Pàṣán náà nu òròǹgẹ tilẹ̀ ń wò nú rẹ̀ yìí. Sẹ̀ríà náà ní ń dá fún lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ jọ̀ọ́, kí ni àwa fẹ́ ṣe báyìí Kẹ́mi ẹ má lè bù. Àdúrà lẹ́ máa gbà. Àdúrà lẹ́ máa gbà kí àwọn ọrùn alẹ̀ ń gbọ́ àdúrà. Kí ekù tí ń rí tó sun ẹ̀mí rẹ̀ ró kó mọ̀ já. Torí mo ti wí tẹ́lẹ̀. Oyin kọ́. Gbọ́dọ̀ ọlọ́wọ́ gbàdúrà ni. Kẹ́mi máa lọ fi kọ́kọ́ ọkùnrin yóò gbọ́dọ̀ jà o bàbá ọkùnrin yóò gbọ́dọ̀ jà o bàbá ọkùnrin yóò gbọ́dọ̀ jà o bàbá Kẹ́mi ọkùnrin yóò gbọ́dọ̀ jà Kẹ́mi o bàbá ẹgbà mi o. Thank you very very much. Papa ni wọ́n ya ṣe gan. Ìyá Kẹ́mi má wà líláàyè o kí òkú kó di méjì nílé awo ni. Agbẹ́dọ̀. Tó o bá wà líláàyè ìṣe ló fọwọ́ fa disgrace o tó máa ṣá ìpa ni. O bá bẹ̀rẹ̀ pé máa ṣá ìpa ni. Ayé mi o ìdààmú gbogbo èmi kè é mi ò ní mẹ́rin ìwọ sábà mi lè tó alẹ̀ wà lára ẹ̀ àmì apá ẹ̀ ọ̀pọ̀ ẹsẹ̀ ọ̀pọ̀ gbogbo ayé ọ̀pọ̀ ọ̀pọ̀ ni. ilé ti jẹ́ mi o Kẹ́mi o ẹgbẹ́ mi o ẹgbẹ́ wọ́n sí ẹgbẹ́ wọ́n ti kú o ó ti kú báyìí o. Ọmọ night club lélẹ̀ ọmọ night club one ọmọ night club two ọmọ night club three àwa ń jayé ọmọ night club one ọmọ night club two ọmọ night club three àwa ń jayé àwa ń jayé àwa ń jayé àwa ń jayé. Ọmọ night club la wá ọmọ big fan la wá ọmọ night club la wá ọmọ big fan la wá always party in the club ọmọ night club la wá ọmọ night club la wá ọmọ big fan la wá. Ọmọ night club ọmọ láyé ìyá láyé ọmọ jayé àwa jayé 254 àwa jayé ọmọ night club sexy lady Adéṣẹ́wà kàmẹ́ baby Aramide Abíọ́lá ẹ máa sọ̀rọ̀ pààyàn sáré gbéṣẹ́ sáré gbogbo ọmọ night club owó léwò ọmọ náà wò owó ṣìbò láti China ọbẹ̀ tó dùn ọbẹ̀ ìdí ó lè jẹ tán ó lè mú wọn ọmọ night club make una dey roll town make una dey run town ọmọ night club.